Auzubillahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Ẹ káàsán kúrò lẹ́ka alẹ́ ṣàlàfíà lẹ́wà gẹ́gẹ́ bí mi ọ̀pọ̀ ìbà ètò ṣe wà. Alhamdulillahi rabbil alamin. Ẹ̀yin tèmi ṣàlàfíà ni mo bá yín. A lọ lù Ìlọrin àti dé. Nigerian government ẹ sì ṣàánú mẹ̀kúnnù. Àti a dúpẹ́ lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì Ìlọrin at least nígbà tá a kúrò ní Niger tá a dé dèdè Kwara ọ̀nà yẹn ti lọ straight ní ìlú wo la wà yìí wọ́n ní àti wọ Kwara at least a dúpẹ́ lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì yẹn pé tó after Niger o tó fi wá bọ́ sí Jeba ọ̀nà yẹn ó wà òkè so gbàtà wa ń bọ̀ tá a wá padà bọ̀nú o tó yẹ yín ọ̀nà yẹn ń lọ síré tẹ́lẹ̀gbà tá a kúrò ní immediately tá a kúrò níbi tá à ń pè ní Kwara after Jeba ní ráìmù mọ́tò bá change mo ní kí ló dé wọ́n ní this is Niger state láti wọ Niger ó wà risky ẹ̀yin tèmi ó ti risky jù ẹ bá ń gbọ́ risky lọ́mọ ìwọ tó bá ti rí pé ayé ti fẹ́ sú ẹ díẹ̀ báyìí ṣó yí ẹ tí kò kàn lọ sí fẹ́lẹ́fẹ́lẹ́ lójú ọ̀nà ó ti tán àwa débì kan ẹ mọ̀ pé ìgbà míì wọ́n máa ń ṣe bíríìjì méjì so that kó fi balance up bíríìjì kan ti já so ìkejì ó ti ń sínkì that is after Jeba àwọn tó bá wà versatile dáadáa pẹ̀lú àdúgbò yẹn wọ́n mọ̀ nǹkan tí mò ń sọ so ẹ̀yin tẹ́ bá ń ply ọ̀nà yẹn ẹ jọ̀ọ́ ẹ wà careful after Jeba bóyá wọ́n á pẹ̀lú yẹn ní bóyá ọ̀nà yẹn ni wọ́n gbà lọ Láfíàgì because mo fẹ́ try kí n dúró kí n wo kí n fídíò bẹ̀ yẹn kí n wá fi hàn yín tèmi in fact ẹ̀rù gan tiẹ̀ ń bà mí kó wà kí n máa wá jáde nínú mọ́tò kí n máa jábọ́ so ẹ dákun ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì tẹ́ bá ń gbọ́ kínní ẹ dákun ẹ̀mí ti ṣòfò jù lọ́nà yẹn bíríìjì yẹn ti já ìkejì ti fẹ́ já ìkejì ti ń sink and ẹ dẹ̀ wá wo àwọn big trailer yẹn wọ́n heavy wọ́n mighty kò lè pẹ́ kíkiri kejì ó fi já ọlọ́mọ jẹ́ àwọn ẹ̀mí ṣòfò báwo ni ẹ̀mí ò ṣe ní ṣòfò lórí bíríìjì yìí that is immediately after Jeba tẹ́ ti wọ Niger state tẹ́ bá ń bọ̀ láti Kwara ẹ̀yin ìjọba tẹ́ ń gbọ́ Yorùbá yìí ẹ jọ̀ọ́ ẹ ṣàánú àwọn èèyàn a lè kọjá ń bẹ̀ yẹn ká sọ pé kàkàn dákẹ́ ẹ̀mí ọkọ ló fẹ́ ṣòfò yìí ẹ̀mí ìyàwó ló fẹ́ ṣòfò yìí ẹ mọ̀ pé ọ̀rọ̀ marriage náà là ń ṣe tí ọkọ bá wá kú tán tí ìyàwó bá kú tán ta la fẹ́ máa sọ̀rọ̀ marriage àti àwọn ọmọ máa cancel wọn nípa marriage àti ìbálòpọ̀ ẹ ṣàánú ajé ẹ ṣàánú ẹ̀mí the little time tá a máa lò láyé yìí ẹ má jẹ́ ká kúkú ọ̀wọ̀ọ̀wọ̀ ẹ ṣàánú bàbá wa ẹ ṣàánú ìyá wa ẹ ṣàánú àwọn ọmọ ẹ má jẹ́ ká ẹ̀mí ṣòfò ọ̀nà Jeba after Jeba tẹ́ bá ti ń bọ̀ láti Kwara tẹ́ ti kúrò ní Kwara tẹ́ mórí náà ọ̀nà jà bíríìjì kan ti méjì ni àwọn bíríìjì yẹn ni wọ́n ṣe tẹ́ bá mọ ibi tí mò ń sọ ìkan ti já o ìkejì kọ́lọ́mọ́jọ́ pa àwọn èèyàn ó ti ń sink then lẹ́yìn ìgbà yẹn títí tẹ́ bá wá ń bọ̀ ẹ sáà mọ̀ pé risky ni gbogbo ẹ̀ risky it is a risky tí ló gbà báyìí ẹ gbà báyìí ẹ̀yin tẹ́ ẹ wà nínú mọ́tò ẹ mọ ewu tẹ́ ẹ wà tẹ́ ẹ bá wá sọ̀ láyà tàlàáfíà àfi kẹ́ ẹ sọ pé alhamdulilayi kẹ́ ẹ dẹ̀ ṣe sàárà pọ̀ ọlọ́run mọ̀ dúpẹ́ tí mo lọ re tí mo bọ̀ re ọ̀nà yẹn kò ṣe child's play ọ̀nà yẹn is terrible ọ̀nà tẹ́ ti wọ Niger state Mọ́kúá débìdá ó sì ṣe díẹ̀ nísìnyí láti Mọ́kúá débìdá àmọ́ láti Jeba dé Mọ́kúá risky lọ́mọ so lẹ́yìn tẹ́ bá wá débẹ̀ yẹn tán tẹ́ ti mórí lóye tẹ́ wá kúrò ní tẹ́ ti bọ́ sínú bìdá o tẹ́ ń bọ̀ wá sọ́nà Mínà tẹ́ bá wá sọ́nà Mínà bẹ́ẹ̀ lẹ́sìn mọ́ sí. in fact ẹ bá gbọ́ ó funny and too risky
láti Bida ṣóyé yín wọ ibi yunifásitì foot ní Gidan Kwanu ó terrible. So wọ́n ti ń ṣe pàchípàchí gọ́ọ̀mẹ̀ntì láti ṣe pàchípàchí ọ̀nà wọnú Minna àmọ́ láti Bida yẹn ẹ ti wọ ẹ mórílẹ̀ Minna tẹ́ ẹ sọ pé ẹ ń bọ̀ wá sí Minna gọ́ọ̀mẹ̀ntì ẹ dákun ọ̀nà yìí ò dáa àwọn port ìgbà mi mọ́tò ń kọjá wọ́n ní káwọn pẹ́ ọwọ́ sánà bíbá ẹ̀ ihò hall ló wà bẹ́ẹ̀ àìmọye mọ́tò tó yẹ pé ó ní kó ń pẹ́ ọwọ́ báyìí tí táyà wọn tó kó sínú ẹ̀ ẹ dákun ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì ẹ dákun ọ̀nà yìí ò dáa láti tàti Mọ́kúà wọnú ìlú Minna àti gbogbo Bida yẹn ẹ dákun ẹ bá wa jára rẹ̀ bẹ́ẹ̀ náà sì ni láti Bida dé Lapai ẹ bá wa jára rẹ̀ tẹ́ bá létí tẹ́ fi ń gbọ́rọ̀ ẹ jákun ẹ bá wa jára rẹ̀ gbogbo ọ̀nà Niger State lápapọ̀ a mọ̀ pé ń try ṣóyé yín because a gbọ́dọ̀ sọ otherwise a mọ̀ pé ń try ẹ tún túbọ̀ try sí ẹ̀mí ti waste jù ẹ dákun gọ́ọ̀mẹ̀ntì ọlọ́run tí ń bùkún yín ọlọ́run tí mo bá wa bùkún yín sí gbígbàdúrà náà ni ọ̀rọ̀ ọkọ àtìyàwó òun náà ni so ká tó lọ ẹ̀yin èèyàn ẹ má gbàgbé àwọn product mi tó ń ṣe ọkùnrin àtobìnrin tó ń ṣe wọ́n ní àlàáfíà tó ń ṣe wọ́n ní arúgbó tó ń ṣe ìbálòpọ̀ láàrin ọkọ àtìyàwó tó ń jẹ́ kí ó dùn dáadáa ṣóyé yín then ẹ̀yin tèmi kí n tó lọ ẹ má gbàgbé iléeṣẹ́ Al-Rauf Travels and Tours ẹ lè pè mí fún more details tẹ́ bá fẹ́ travel kò ní ìlú Nàìjíríà tí ẹ ní wàhálà tí ẹ ní ṣe kíni tí ẹ ní wàhálà ẹ̀yin ẹ mọ́ confuse telephone number Al-Rauf Travels and Tours máa kọ sókè telephone number ti tèmi on point by 2 máa kọ sísàlẹ̀ so that kí ẹ má ṣe confusion number tẹ́ bá ti rí ní òkè ti iléeṣẹ́ Al-Rauf Travels and Tours ni then ti tèmi on point by 2 òun máa kọ sí ìsàlẹ̀ àlàáfíà fún yín o ẹ̀yin ti tèmi ní kìrìsìtẹ́nì tó ẹ̀yin ti tèmi ti mùsùlùmí alhamdulilayi rọ́bìlì alẹ́mì fún àkókò yìí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run wa torí tá a bá dúpẹ́ ọlọ́run ṣe kí ni ọlọ́run tún ṣèmí fún wa ó dàbọ̀.